Àwọn òṣìṣẹ́ Efcc ya bo ilé àwọn akẹ́kọ̀ọ́ Futa Loru, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ wọn lọ. Lóru ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejì ọdún 2024 yìí làwọn òṣìṣẹ́ àjọ Efcc ya bo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìmọ̀ ẹ̀rọ tó wà l'Ákúrẹ́ Futa, níbi tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé ọ̀pọ̀lọpọ̀ wọn. Aláròyé gbọ́ láti ẹnu akẹ́kọ̀ọ́ kan tó ní ká forúkọ bo òun láṣìírí pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nílé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ Futa aládàáni kan tó wà lágbègbè oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Ó ní nǹkan bíi aago 2 òru làwọn déédéé gbọ́ gbàgbò lára ilẹ̀kùn àwọn, tí àwọn sì kọ́kọ́ rò pé bóyá àwọn ajínigbé ni wọ́n wá ṣe ìkọlù sáwọn láti jí àwọn gbé. Lẹ́yìn òrẹ́yìn ló ní àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn òṣìṣẹ́ àjọ Efcc ní ìlú Benin nípínlẹ̀ Edo ló ní wọ́n ti wá, tí wọ́n sì fipá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí kò sẹ́ni tó tí ì lè sọ iye wọn lọ. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́sàn-án ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ yìí kan náà, ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Futa ọ̀gbẹ́ni Ọláyẹmí Olúwasọ̀rọ̀mídayọ̀ júwe ìgbésẹ̀ náà bí èyí tó lòdì pátápátá lábẹ́ òfin. Olúwasọ̀rọ̀mídayọ̀ ní ọ̀pọ̀ dúkìá làwọn Efcc yìí bàjẹ́, tí wọ́n sì tún ṣe akẹ́kọ̀ọ́ obìnrin kan léṣe láàrin àsìkò tí wọ́n fi wá gbé ìgbésẹ̀ tí kò bófin mu náà. Ó ní àwọn òṣìṣẹ́ Efcc tó wá kọlù àwọn yìí yẹ fún ìjìyà gidi, nítorí wọ́n ti ṣe ohun tó lòdì sí òfin tí alága gbogbogbò fún àjọ náà ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé fi lélẹ̀ lọ́jọ́ 1 oṣù kọkànlá ọdún 2023. Nínú èyí tó ti ní òun ti fagilé bí wọ́n ṣe ń yabo àwọn afurasí lọ́gànjọ́ òru láti fi páńpẹ́ òfin gbé wọn. Ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wá rọ àwọn ẹgbẹ́ rẹ̀ láti fọwọ́ wọnú. Ó ní òun bẹ̀ wọ́n kí wọ́n gba àlàáfíà láàyè, nítorí àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí báwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi páńpẹ́ òfin gbé náà yóò ṣe padà sẹ́nu ẹ̀kọ́ wọn láìpẹ́ láìjìnà. Alukoro fásitì Futa ọ̀gbẹ́ni Adégbénró Adébánjọ nínú àtẹ̀jáde tirẹ̀ ní ìwọ̀nba lọ̀rọ̀ náà kan iléèwé àwọn ọmọ, nítorí iléègbé aládàáni ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, kì í ṣe inú ọgbà tàbí iléègbé tó jẹ́ ti fásitì àwọn. Adégbénró ní inú òun náà kò dùn rárá sí bí àwọn òṣìṣẹ́ Efcc ṣe kùnà láti tẹ̀lé ìlànà tó tọ́ nípa bí wọ́n ṣe lọ kó ìpayà bá àwọn ọmọ ọlọ́mọ lásìkò tí wọ́n wà lójú oorun. Ó ní àwọn aláṣẹ fásitì náà ti kàn sí ọ́fíìsì àjọ Efcc lórí bí wọn yóò ṣe mọ ojúlówó àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ láàrin àwọn tí wọ́n kó, kí àwọn tí wọ́n jẹ́ aláìṣẹ̀ nínú wọn má bàa jìyà gẹ́gẹ́ bí arúfin. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.